Ẹ kú dédé ìwòyí o níbikíbi tí ẹ wà tí ẹ ń gbọ́ wa. Lọ́sàn-án ni tàbí láàárọ̀ tàbí lẹ́yìn alẹ́ta ìgbàkigbà tó tẹ̀ ń wò wá. Lójú ìwòran yá kí ẹ kú ọjọ́ méjì mẹ́ta torí pé ó tún jọ́ mélòó kan tí a ti ríra wa bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ mọ̀ mí lórí Golden Short Media ní YouTube channel. Tẹ́ tún bá pàdé lórí Facebook àbí Instagram àbí Telegram níbikíbi tẹ́ ti ń bá wa pàdé. Ìṣẹ̀lá tún wá láti tún ṣíra wa lójú, ṣíra wa níyè. Sáwọn nǹkan tó yẹ kí á mọ̀ tí ó ń lọ láwùjọ. Orúkọ tèmi bẹ́ẹ̀ ti mọ̀ náà ni olùṣọ́-àgùntàn Michael Ọláníyì Tìmí, bàbá wòlíì tó ṣẹ̀ṣẹ̀ gba Jésù. Ó pé tá fi ń dààmú ọlọ́gbọ́n, ohun aláìlágbára tá fi ń dààmú alágbára, ibi náà mò ń jẹ́ bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ la pè wá. Àwa ìbá gbọ́n ni àbá máa jọra wa lójú ìdọ̀tí tó ká jẹ́ òpè, a mọ rírì tọ́lọ́run sí fún ìbá Ọlọ́run o tó ní ilé ayé tó ní ọ̀run. Bẹ́ẹ̀ ni òun ni ó nílẹ̀ lónìí ẹ̀kún ẹ̀ àti ayẹyẹ àtàwọn tó tẹ̀dó sínú ẹ̀ òun ní bàálẹ̀ láṣẹ. Àsìkò gbogbo aṣíwájú wa ló sọ̀rọ̀sọ̀rọ̀ pàápàá náà tó jẹ́ oníròyìn bíi tiwa báyìí. Bó kí àwọn ẹlẹgbẹ́ ń pàápàá tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí àjọ ń wàásù ìhìnrere fún àwọn ènìyàn. Lóòrèkóòrè mi a máa jáde wá tún bá wa dá sí ti lọ láwùjọ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò láti ṣe. Eléyìí ò díṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n àwọn kan tẹ̀ ń fẹ̀sùn kàn mí pé àyè àti ṣe èyí tó bá wọn dá sọ̀rọ̀ pé ó ṣe lọ ni bẹ́ẹ̀ ni aláti bá wọn dá sí ṣùgbọ́n lónìí kábàwulẹ̀ ẹ̀fà kò ṣòfò. Ohun tí mo fẹ́ kí ó yé wa pàápàá wa tí òye ni wípé ìjàngbara ti orílẹ̀-èdè Yorùbá tàpé ní Oòduà Republic òtítọ́ mà ní ohun tó dára iṣẹ́ tó kàn nìyẹn. À ń sọ eléyìí fún àǹfààní àwọn tí òye rárá tí wọ́n kàn ń sọ̀rọ̀. Àwọn kan òye yé wọn mọ́ ń sọ̀sọ́kúsọ ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé òye ò tiẹ̀ yé wọn rárá. Gbogbo ń tà ń sọ yìí kó gbàbí kan yé wọn o. Lára àwọn bẹ́ẹ̀ tí n ó bá sọ̀rọ̀ làwọn tí wọ́n jẹ́ òpè nípa tí à ń pè ní self determination. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyá wa ìkan lára àwọn opó olóògbé MK Abíọ́lá. Yóò dára fún ìyá yẹn, yóò jẹun ọmọ kalẹ̀ mẹ́ẹ̀ẹ́gùn nítorí pé ó tàn mọ́lẹ̀ sí fún àǹfààní àti òtí ẹ̀ máa ń tà wí. Tá bá sọ pé self determination kì í ṣe ọ̀rọ̀ ogun leléyìí. Wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ fún wa nítorí pé gbogbo àgbáyé ló mọ̀ ní ọdún yẹn lọ́wọ́ 2007 gbogbo àgbáyé ló ti fọwọ́ sí wípé ẹnikẹ́ni ló lè sọ pé òun fẹ́ jẹun tóun fẹ́ jẹ́. Gbogbo àgbáyé ìjọba Nàìjíríà fọwọ́ sí bẹ́ẹ̀. Tí ẹ̀ bá wá lóun fẹ́ lọ eléyìí kì í ṣe pé làwa kó sójà jọ ká máa lọ bá wọn jà báwọn ọlọ́pàá ká máa lọ kọlù wọn. Ìwà òpè ní bóyá kò yé wọn la fi jáde wá. Ohun tí à ń pè ní self determination àpẹẹrẹ àlàáfíà ní bí ìyá wa ti sọ kó má dàbí pé mo tún sọ tí wọ́n ti sọ ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ jẹ́ bí ènìyàn Ọlọ́run tí ẹ ṣe bẹ́ẹ̀ ni pé kò kàn yín ló máa tún jẹ́ kí n tún sọ gbólóhùn méjì sí i. Ẹlòmíì tí inú àwọn ọ̀nà sí Ọlọ́run mi á ní ṣé ó sì ṣeé ṣe ṣá. Mi ò mọ ohun tẹ́lòmíì ló ń gbà nígbàgbọ́ o tó yẹ pé gbogbo nǹkan ní í ṣeé ṣe lójú tiẹ̀ tó bá sì yá ẹ̀lẹ́ ríran ẹ̀rí kìíní ẹ̀rí tọ̀hún ẹ ṣiṣẹ́ ìyá ń tọwọ́ yín ṣe. Àwọn tá à ń pè ní nǹkan sí tó ṣeé ṣe ẹ̀tún ní só lè ṣeé ṣe ṣá. Ilé Ísírẹ́lì wọ́n sọ̀kalẹ̀ lọ sí Egypt tìrantìran wọ́n lo 430 430 years ń bẹ̀ kí ìrànwọ́ tó dìde fún wọn láti jáde. 400 years ṣebí ìta aláàtara bọ̀ láti 1914 ó ṣẹ̀ṣẹ̀ dé lọ́gọ́rùn-ún ọdún ni. Tẹ́lùmí àwọn abẹ́rẹ́ pé ǹjẹ́ ó tiẹ̀ ṣeé ṣe. Ìmọ̀ràn mi fáwọn ènìyàn tó yẹ ò bá yé ni wípé iye gbogbo wa ti ra tẹ́lẹ̀. Iye gbogbo wa ra a ti so wa mọ́nú ibì kan tó yẹ pé ní ìsinyìí okùn yẹn ti já ojú olúkúlùkù ti là ìdè yẹn já ìbòjú yẹn kúrò. Ó wá jẹ́ kí gbogbo a máa rí pé inú ìdè la wà ara sì ni wà á sì ń fara dà á. Àwọn tí ò yẹ ó tiẹ̀ wà nípò kóra wọn sípò á sì ń wò wọ́n ràn. Wọ́n sọ̀rọ̀ àwọn alágbára gbogbo ọ̀rọ̀ wọn kó sọ́dọ̀ gbogbo ipò wọn kó sọ́dọ̀ á sì wò wọ́n ràn. Tó tẹ̀ á dà mí lẹ́nu ní pé àwọn tó láwọn kàwé àwọn olóṣèlú wá tún lọ máa lábàtà láfúrò wọn lọ́hùn yẹn báwọn fẹ́ di nǹkan lábẹ́ wọn. Ọ̀tẹ̀ kọ́ leléyìí. Nígbà tá a ká tó gbòmìnira nígbà self government olúkúlùkù dájọba ẹ̀ ṣe ni díẹ̀díẹ̀ làwọn tòkè lọ́hùn wọnú ilé agbára náà gba gbogbo ẹ̀ sábẹ́ àpapọ̀
wípé unity government aṣòdì síkìsì ló lè ṣe yẹn gbogbo àgbáyé ní òṣìṣẹ́ kì í sí pé ká tún aṣọra wa dá sòdì láì sí pásòdì tí ì dé ilẹ̀ òmìnira la wà nílẹ̀ Yorùbá o ẹni tí ò yé ò báyìí tí ìyè kó yé ó yé o tí ò bá yí ọ panu mọ́ tí ò bá ti yí ọ panu mọ́ dandan kọ́ ni kó o sọ̀rọ̀ o tí wọ́n fi máa wá sọ̀sọ́kúsọ sí tí ò yẹ o dá sí tí ò mọ bó ṣe lè dá sí wàá kàn dá sí wàá kàn sọ̀rọ̀ àwọn tí wọ́n bí a sọ̀sọ́kúsọ sí ẹ kò ní yí ọ kódà èsì tẹ́lòmíín sọ gan wò mọ bó ṣe fún tó o bá mọ̀ àwọn kan wà tọ́lọ́run yàn láti máa jà fómìnira àlọ́ àwọn kan tí ẹ ń sọ wọ́n ní iṣẹ́ ìwàásù la gbé dání kò yẹ ká dá sọ̀rọ̀ bó ṣe ń lọ mo ní o fẹ́ lè sọ pé Mósè pàápàá òye ọ̀dá sọ̀rọ̀ Ísírẹ́lì nítorí pé ikọ̀ Ọlọ́run ló jẹ́ àtìríjú Ọlọ́run kódà o fẹ́ lè sọ pé Dáníẹ́lì pàápàá bó ṣe jẹ́ wòlíì Ọlọ́run tó kò yẹ kó dá síjọba Bábílónì rárá ó yẹ kó máa wọ́n ràn ni kó kọjú síṣẹ́ wòlíì ẹ̀ ohun tó ṣe mí láàánú ni pé ò pè lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan àwọn yìí kò yé o ìwọ̀nba tó yé díẹ̀ náà ni wọ́n pariwo iyè ti ṣí ọ̀pọ̀ nǹkan tán dé Yorùbá tán fi bo Yorùbá lójú Ọlọ́run ọmọ ogun ti ṣí kúrò ó láfi ń rí i ṣùgbọ́n àwọn kan wà tí ò tí ì ṣí kúrò lójú wọn síbẹ̀ náà atẹ́gùn yẹn sì ń fẹ́ lò wọ́n wọn ò dìde á máa sọ̀sọ̀kúsọ àwọn kan wà ẹ̀rù ló ń bà wọ́n tí ìyá mi lẹ́nu táwọn ránṣẹ́ Ọlọ́run àwọn èèyàn ńláńlá Ọlọ́run tẹ́ pé wọ́n bá tiẹ̀ kú gan ọ̀run náà lọ ìyẹn tó bá sì ṣiṣẹ́ ọ̀run o síbẹ̀ náà tẹ́rù kú ń bá wọn wọn lè pa yín òfin ò pa yín tí kú kan bá ń bọ̀ àwọn ọmọ ìjọ tẹ̀ ń gbúdọ̀ darí ẹ̀ ló lè wá kógun wá bá yín kò sí lọ́wọ́ ìjọba láti dé sọ pé kán pa yín torí pé abẹ́ self determination ìṣọ̀kan la dì mọ́ láti ṣe ọ̀tẹ̀kọ́ o kì í sọ̀tẹ̀ síjọba fẹ́ni tí ò bá yé àbájọba jà bí ọ̀rọ̀ táwọn bàbá wa ti ń sọ ìṣiṣẹ́ ni ṣíṣẹ́ ń tẹ̀lé rí wípé ìwọ náà bó o bá mọ nǹkan tó lè ṣe àbẹ̀rù ń bá ẹ panu ẹ mọ́ self determination sọ̀rọ̀ ogun o àwọn tó fẹ́ jagun wọn ti jagun gba Biafra jọ̀hún àwọn tó sì ń fìjà sí tiwọn náà wọ́n ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n ìyẹn ò kan àwa self determination gbogbo àgbáyé ìjọba àgbáyé ló fọwọ́ sí ìjọba Nàìjíríà náà bá wọn sáìn tí bá sì rántí dáadáa 2007 òmìnira fún gbogbo ènìyàn tó bá fẹ́ lọ kò sí ìdènà kan tẹ́nìkan lè wá gbé dáná àfẹn tí wọ́n bá ń tàn àwọn olóṣèlú mọ̀ pé ó ṣeé ṣe náà fi ń tàn yín kó ráìsì síta ọmọbìnrin kan bó ṣe rẹwà tó gbé báàgì ráìsì dání mo á wò mí lóbìnrin ṣé bó ṣe dáa tó yìí ò lè fowó ra ilé ìjẹ fún rẹ̀ tó yẹ pé yẹn náà máa fi tàn ọ́ jẹ dákàrà sí i lọ́rùn bí àṣàyà àbí láṣà bàbá yẹn dákàrà yẹbẹyẹbẹ sí i lọ́rùn àwọn mọ̀lẹ́bí kalẹ̀ tí ò ríṣẹ́ yìí àwọn àbúrò yìí ní gọ̀kadà kiri lẹ́yìn dìgírì ṣé bẹ́ẹ̀ sì máa bá lọ náà nù wọ́n lọ sọ́sùn ní sùkúl wọn lọ sọ fáwọn ọmọ bẹ́ẹ̀ làwọn èèyàn burúkú kan náà tún lánàá gbàgà wípé wọ́n tọrọ àyè lọ́wọ́ àwọn láti kéde fáwọn ọmọ sùkúl aláwọn míì wà tó yẹ pé oúnjẹ ìpè ó ti bọ́ wọn lára yàbá jẹ tán kán bẹ̀rẹ̀ àìsàn kán sà ti rí jí kan ti rí kó ìjọba bọ́bẹ̀ ọbẹ̀ ti ẹgbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ bá ọ̀nà yìí kì í ṣe tó lè ràn wá lọ́wọ́ ìjọba Àbújá ò ràn wá lọ́wọ́ nítorí gbogbo kò rẹ̀ lẹ́nu mbẹ̀ gbogbo tẹ́ ẹ bá ṣe owó tán rí nílùú yín báyìí ń bí wọ́n gbé lọ sí Àbújá ayélujára tọrọ kọ́bọ̀ lé yín lọ́wọ́ mbẹ̀ ẹ lọ́ọ́ máa dọ̀bálẹ̀ gbà owó tán rí nílẹ̀ yín tó bá yẹ pé olóore ọ̀fẹ́ ń bá fọ́ọ̀dù àwọn kan sáwọn ẹ̀kan ti ẹ̀ rí àwọn rẹ́fẹ́rìn tán generate láwọn ìlú tilẹ̀ Yorùbá ló pọ̀ South West ló pọ̀ jù tán lè generate tán revenue tán lè generate síbẹ̀ tọrọkọ́bọ̀ náà ń dálé yín lọ́wọ́ owó yín wọ́n á tún máa fi bribe yín owó yín wọ́n tún máa ju ẹ̀kọ́ sájà ilé yìí ṣe pé bóyá à ń dìtẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ táwọn fojú ara wa rí ni ṣé bá ṣe máa bá lọ yìí ó tẹ́ ẹ̀yin lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀yà lọ́jà ẹ̀ bàbá lọ́jà ẹ̀yin sẹ́ ìjọba ẹ bá dáwọn òṣèlú lóhun torí àwọn òṣèlú wọn ti ń rí ọbẹ̀ yìn gbákọjẹ tí ò tó jẹun yó tí ò tó ń tẹ̀ nǹkan kan ọbẹ̀ yìn gbákọ làwọn yẹn tẹ̀ bàtì pé ká bá wọn fọ́ tì í wọ́n bá gbówó wá fún yín èmi ò gbà yín mọ̀ràn kẹ́ gbà á nítorí pé òmìnira
tó bá ti gbowó ta òmìnira rẹ nù bó ò sí àwọn tí ó sì ó sì bó ò dìbò àwọn tó dìbò ó dìbò ṣùgbọ́n tó dá mi lójú tàdá tó dá mi lójú tó Bíbélì tí mo gbé dání ni wípé òmìnira Yorùbá dájú ogun tó bá fẹ́ dìde ogun ọ̀run kọlù ìwọ tó bá ipa tiẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà kó fàdúrà tì lẹ́yìn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó bá dẹ̀ lè gbàdúrà panu rẹ mọ́ máa sọ̀sọ́kú sọ níbi tí inú bí Ọlọ́run sí ọ torí báwọn yẹn ṣe ń kú lójoojúmọ́ ló kó nílé lọ́jọ́ ọ̀nà tán jíjàn gbé yìí tí ò bá ká ọ lára pé ọ̀ràn ní lóòótọ́ tá a bá dorílẹ̀-èdè ara wa a lè kọ̀ǹtró bọ́dà wa a lè kọ̀ǹtró gbóntà ní a lè kọ̀ǹtró ọlọ́pàá ọmọ ogun wa jọ ọmọ ogun wa kì í ṣe pé tí wọ́n bá kọ́ ọmọ tá a dà sójú ọmọ tá a tó jọ tara wa lọ sójú ogun ẹ̀ẹ́dì kó a dojú bọ̀ kọ́ wa torí pé à ń béèrè fẹ́tọ́ wa rárá àáfúnra wa níjọba ara wa nítorí náà ìwọ tí òye ò bá yé jẹ́ kó yé ọ wípé òmìnira self determination kì í ṣe tógun o tó o bá dẹ̀ mọ́ tó lè ṣe bóyá o lè gbàdúrà kò ṣeé ṣe fún wa láti gbé ìbọn fún afẹ́lẹ́ ọjà kò ṣeé ṣe fún wa láti jáde máa ṣàwọn nǹkan mìíràn tá a lè ṣe là ń ṣe ìmí inú ẹ̀ náà tún gbàdúrà bọ́ sí sọ́ọ̀rù àbọ́ sínú àdúrà àgbàdúrà tì wọ́n lẹ́yìn ìwọ náà ṣe bẹ́ẹ̀ kípa jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ni ọ́ ìwọ náà ṣe bẹ́ẹ̀ ẹni tó bá sì fẹ́ ṣẹlú Haúsá kó máa ṣe òṣùgbọ́n ní tàwa àwa ò ṣẹlú o torí pé Ọlọ́run pàápàá ó sọ ilé Ísírẹ́lì òmìnira kúrò ní Íjíbítì àwa náà òmìnira wa dájú mo sì gba Ọlọ́run gbọ́ bólú àti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ gbogbo májẹ̀mú ìmùlẹ̀ tí wọ́n ti ṣe tó fọ́ wa lójú tó ra wá níyè ìṣẹ́tọ̀ wa ìmùlẹ̀ yẹn bàjẹ́ látòní lọ ó fi ẹ̀jẹ̀ Jésù àtẹ̀mọ́ bàjẹ́ látòní lọ kò ní ṣiṣẹ́ mọ́ lórí ẹnikẹ́ni iye gbogbo a ó ṣí iye àwọn èèyàn ó sì wọn ó mẹ̀tọ́ wọn ẹ bá ṣe ń rí ẹ ṣí àìwò ẹ láìkí ẹ Golden Joy Media láti ń rí sèyìn ẹ ṣí àìfáwọn èèyàn káwọn náà gbọ́ àfẹ́ dá ẹ lágara àfijẹ́ ogun tàbí ṣe ní kúkúrú torí náà lágbàgbé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún self determination kì í sọ̀rọ̀ ogun self determination àlàáfíà ló dúró fún ó sì kéde àlàáfíà fún yín o.